Ẹ káàsán, mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá, ojúlówó gbogbo ọmọ Yorùbá ni mo kí, tí wọn ò gbàgbé nǹkan ìbílẹ̀, nǹkan àṣà wa. Gbogbo ojúlówó ọmọ Yorùbá ni mo kí, tí wọ́n ní ìgbàgbọ́ wípé Olódùmarè Ọlọ́run ọba ló ń ṣe gbogbo nǹkan, ṣùgbọ́n ó fi agbára sínú ewé àti egbò, torí ẹ̀ ló ṣe dá sí àwọn àyíká wa. Mo máa ń sọ bí kálukú bá ṣe wá máa ń lò bẹ́ẹ̀ náà ni a ṣe máa ń lò. Ṣé rí ní nǹkan tí èmi rí níròrí mi lórí ewé àti egbò, mo rí i pé Ọlọ́run fi ìwòsàn tó pọ̀ síbẹ̀. Kò sí ewé kan tó wà tí ò ní ní iṣẹ́ kan tí ń ṣe, àfi tí a bá mọ̀, tá a bá tí ì mọ̀ nǹkan tí ń ṣiṣẹ́ fún, táwọn ò bá mọ̀ àwọn míì mọ̀. Torí nǹkan tí Táyé mọ̀ Kẹ́hìndé ò mọ̀, ní tí Kẹ́hìndé mọ̀ Táyé ò mọ̀, ní tí Táyé àti Kẹ́hìndé mọ̀ Ìdòwú ò mọ̀. Bí Ọlọ́run ṣe ṣe ọ̀rọ̀ ilé ayé nìyẹn. Ṣé wá rí, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí kan nígbà kan, mo gbọ́ dáadáa tó di pé èmi náà mọ̀ nípa ewé àti egbò. Ni mo ti máa ń gbọ́ àwọn ewé àṣírí báyìí, tí mo máa ń wò pé àṣírí yìí, àṣírí pé wọ́n máa ń sọ pé tí ọkùnrin bá lò tó bá bá obìnrin lò pọ̀, kódà bí nǹkan ọmọkùnrin ò bá ju kékeré báyìí lọ, tó bá dénú tán yóò máa kún inú nǹkan yẹn, tó máa kún, tí ó dàbí ẹni pé ó tó odidi àgbàdo ńlá. Bí ó ṣe rí nìyẹn nígbà tó bá dénú tán, tí obìnrin yẹn tí ó fi gbádùn pé òun ní nǹkan papọ̀ pẹ̀lú ọkùnrin. Kò sí bí nǹkan ọmọkùnrin yẹn ṣe lè kéré tó. Àwọn mọ́là máa ń lò kan tí wọ́n fọwọ́ gbá ìdí báyìí tó jẹ́ pé kíní wọn á yọ gbọọrọ síta. Ṣùgbọ́n títí eléyìí tí èmi ń sọ yìí, kì í ṣe pé yóò yọ gbọọrọ síta, ṣùgbọ́n tó bá dénú tán yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsì, tí obìnrin yóò fi mọ̀ pé tí ó fi gbádùn nǹkan yẹn, tí ó gbà tó bá jáde yóò tún mọ̀ pé ṣé kíní kékeré ló ṣiṣẹ́ báyìí. Iṣẹ́ tí kíní eléyìí tí mò ń sọ yìí, iṣẹ́ tó ń ṣe nìyẹn. Iṣẹ́ tí ń ṣe nìyẹn. Kò sí bó ṣe lè kí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bàlágà tó bá bá ìyá àgbàlagbà ní nǹkan papọ̀, nǹkan ẹ̀ tó bá dénú yóò tóbi bí ìgbà tó bá jẹ́ pé ẹgbẹ́ ló ń bá ní nǹkan papọ̀. Iṣẹ́ tí eléyìí ń ṣe nìyẹn. Lásìkò tó bá wà nínú yóò tóbi, tó jẹ́ pé gbogbo ibi tó yẹ kó dé ní òde. Tẹ́ni yóò mọ̀ pé òun gba nǹkan àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì tún ni pé ó máa ń ṣiṣẹ́ àdòdùn, tó jẹ́ pé obìnrin yẹn á gbádùn ẹ̀ dáadáa pé kódà tẹ́lẹ̀ kò ní lè fi ọkùnrin yẹn, kò ní lè fi í lẹ̀. Iṣẹ́ tí mo pè ní ìwúlò ewé ọ̀pápárá. Ẹ wò ó. Ṣé rí kíní yìí? Kíní èso ọ̀pápárá yìí. Èso ọ̀pápárá yìí tí mo mú lọ́wọ́ yìí. Ó dà pé àwọn kan ń pè ní ṣé páńlé àbí nǹkan làwọn míì ń pè. Iṣẹ́ tó ń ṣe pọ̀, ṣùgbọ́n eléyìí tí mo kàn fẹ́ mú wá ń bẹ̀ lónìí, òun ni ṣá lè pè ní àdòdùn àbí alẹ́ ni fẹ́ mú wá tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Gbogbo èèyàn ti dá mọ̀ kíní tí mò ń sọ yìí, àwọn èèyàn mọ̀ dáadáa, wọ́n mọ̀ dáadáa. Ṣé rí tá bá wá kíní gbọọrọ orí ẹ̀ yìí, a máa ń lò fún pé tí wọ́n bá fún yàn ní nǹkan jẹ ní ojú oorun, tí èèyàn máa fi ń sí ọrùn yípo, tá a fi ká ọrùn báyìí. Ṣùgbọ́n kì í ṣe òní, kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni mò ń lọ kì í ṣe bẹ́ẹ̀ yẹn mò ń lọ lónìí. Ṣé rí tá bá mú kíní
eléyìí tó bá gùn dáadáa tó kì dáadáa tó gùn dáadáa tó kì dáadáa bí eléyìí báyìí tó gùn tó kì dáadáa ẹ jẹ́ ká farabalẹ̀ wá eléyìí tó kì, àwọn kan wà tó tóbi jẹ́ eléyìí lọ òun la máa wá. Tá bá ti wá lóòjọ́ ni o, a wá wá egbò igi osè, egbò igi osè lóòjọ́ náà ni orí ìjàpá sẹ́wọ̀n kó ṣe mẹ́ta. Wọ́n ń pe okùn kan ní okùn awóyọyọ tẹ́gbẹ́tẹ́ wà nínú oko, ó máa ń sàn látòrí kòkó wálẹ̀ báyìí, kò kí ń léwé, ó máa ń sàn látòrí kòkó tẹ́ kó máa ń kọ́yàn ní ara báyìí. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn la máa lò lálọ́ papọ̀. Tá bá ti wá gún papọ̀ tó á gun orí ìjàpá tí ó kúnná dáadáa, á lọ gbogbo àwọn nǹkan yìí tí ó kúnná, àwa púpọ̀ àwa kù ní ọṣẹ. So tá bá ti wá kù ní ọṣẹ, ọkùnrin yóò máa ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yóò máa fi fọ nǹkan ọmọkùnrin ẹ̀. Àwọn míì sì máa ń lò lásìkò tí ìbálòpọ̀ bá fẹ́ wáyé tí wọ́n á ti sáré lò kó tó di pé kíní. Kò sí obìnrin tí ẹ fi bá ní nǹkan papọ̀ tí ó sọ pé tí ó fẹ́ fi yín lẹ̀ o. Ẹ má jẹ́ ká lò fara àta ìyàwó ilé, kí ìyàwó ilé wa dáa kó lè gbádùn ìbálòpọ̀ wa dáadáa. Tí ọkùnrin yóò bá ṣe dáadáa, obìnrin yóò jáde ta yóò wà lọ ta. So tí ó wà fún ìkan lára àwọn iṣẹ́ tí kíní tó ń ṣe ni àníkàmú wa ní òní. Mo máa ń sọ Ọlọ́run dá ewé àti egbò fún ìwúlò èmi àti ìwọ ni. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni ò ní àkíyèsí. Jẹ́ kí n sọ pé ó dàbí káyámántá, ṣẹ̀pá àwọn obìnrin máa ń lo káyámántá, eléyìí náà dàbí káyámántá fọkùnrin. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ orúkọ tí màá pè nù, ó dàbí káyámántá fún tí ọkùnrin lè lò fún obìnrin tí ó fi gbádùn ìbálòpọ̀ yẹn dáadáa. Ọkùnrin gbọ́dọ̀ jẹ́ alákíkanjú, ó gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà, bó lówó tó ní gbogbo ẹ̀ tó bá wọ́nà láti tẹ́ ìyàwó ẹ̀ lọ́rùn níbi ìbálòpọ̀. Lóòótọ́ ọkùnrin ò lè tẹ́ obìnrin lọ́rùn níbi ìbálòpọ̀ àfi tá bá ń ṣàwàdà lóko, àfọkùnrin tẹ́mi ẹ̀ bá fẹ́ pin. Ṣùgbọ́n ìṣẹ́jú 5 péré ló lè lò, ìṣẹ́jú 10, 20 ìṣẹ́jú, 30 ìṣẹ́jú ló bá lè lò. Kó mọ̀ pé èèyàn yóò ti yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin iṣẹ́ tí eléyìí tó ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká gbìyànjú. Kì í ṣe owó ní gbogbo nǹkan, kì í ṣe owó ní gbogbo nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mìíràn tí wọ́n wà ní èjì bí yẹ ká sọ pé bí ọmọ 40 ọdún tó ṣe pé àti lo ìṣẹ́jú 2 àti lo ìṣẹ́jú 5 lórí ìyàwó wọn gan pẹ̀lá gidi ni ní ìṣẹ́jú 5 tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ti wà kéré tán pá àti ẹ̀wà rírú ẹ̀ ìṣẹ́jú 15, 20 ìṣẹ́jú, 30 ìṣẹ́jú. Ó sì rà tó bá tún ti ń jù bẹ́yẹn náà lọ kò dáa mọ́. Àmọ́ jẹ́ àtàrà wa tó bá ti ń ju 30 ìṣẹ́jú lọ kò dáa mọ́. Àwọn ilé ìbò gan ní pé láti bí ìṣẹ́jú 5, ìṣẹ́jú 5, 6, 10, 15 ó sì normal o. Ó sì normal o. Nítorí náà ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Mo wá bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, ẹ dákun. Tá bá gbọ́ ata mọ̀ pé iṣẹ́ yìí ó lè wúlò fún wa àbí yàn wa lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ ká like, ẹ jẹ́ ká share ẹ sì jẹ́ ká comment. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti tèmi kò tí ì yípadà o. 080 6140 8254. Ẹ bá mi like, kẹ bá mi share, kẹ bá mi comment. Ẹ ṣé mo dúpẹ́.